ìlera ni akí gbogbo ẹ̀yin tí ẹ wò wá má bínú àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná àwọn náà ṣe mọ̀nàmọ́ná àwọn àtúntìdé lọ́jọ́ tòní àwọn ètò ti tòní ẹ wọ́n gbàgbé pé ìlera lọ́rọ̀ ó la pé ètò yìí ìlera yín olóòdẹ̀sí kìíní olóòjẹ wa lógún olóòjẹ bàbá tiwa olóòjẹ lógún olóòjẹ ọ̀gá tiwa olóòjẹ bàbá tiwa olóòjẹ kìíní olóòjẹ lógún. mo bẹ bí ọdún ìlera lọ́rọ̀ ogún iṣẹ́ ọpọlọ. ètò kan tí gbogbo ayé fẹ́ tí wọ́n kan sára sí pẹ̀lú ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọ ọba Kẹ́hìndé Bíọ́dún Philip ìgbín kakaka ẹ̀bìtì kakaka tí ń ṣe atọ́kùn rẹ̀ lórí Facebook page ìgbà ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV kò ṣeé fọwọ́rọ́ ẹ máa wò ó kẹ̀sì láǹfààní láti mọ onírúurú òṣèré orí ìtàgé tàbí olórin àdúgbàdúmọ̀ èèyàn ètò yóò ṣe é má wò lórí Facebook page ìgbà ìwáṣẹ̀ àti YouTube program Adùn Àṣà Yorùbá TV ẹ máa pe atọ́kùn ètò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni ẹwọ ẹ mọ tiẹ̀ ti pè wá nísìnyí ìlera yín olóje àwa kíni olóje wa ní ogún ẹ wò ó bẹ́ẹ̀ sí wo program bẹ́ẹ̀ sí ń wọlé yóò dára fún yín ẹ máa share ẹ máa like ẹ máa pe àwọn èèyàn pé dákun o kàndá tẹ ẹ o ó yá tún wo program yìí o kí la fẹ́ sọ lọ́jọ́ tòní ẹ wò ó àwọn èèyàn pè mí etí mi kún fún oríṣiríṣi ọ̀rọ̀ lórí àlùjọ gẹ́gàn ẹ wò ó àlùjọ gẹ́gàn ó dán kiri kan wò nílé kan ẹ gbọ́ lọ́jọ́ ti tòní ẹ wò ó alájí bọ̀lẹ́ sílẹ̀ náà alájí bọ̀lẹ́ àwọ̀ àbọ̀ lórí rẹ̀ akíyàbá wa tí ẹ ń ṣe lórí ewé àti egbò fún àǹfààní àwọn ọmọ ènìyàn láti ṣe wọn láǹfààní láti ṣe kí ni láti ṣe wọn mo máa sọ fún yín mo ní ẹ̀wọ̀ náà ìnáni ànáni ẹjẹ́ ànáni nǹkan tiwa kì í ṣe pé káṣá pé ẹ fẹ́ ra òògùn kan láti India ẹ fẹ́ ra òògùn kan láti kíní kan ewé àtẹ̀kùn náà fi ṣe ń làwọn náà wá gbé kalẹ̀ yìí ń la ṣe kí ni ń la gbé kalẹ̀ yìí o oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n pè wá tí wọ́n dẹ̀ ń ṣàdúrà fún wa pé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀wà náà dúpẹ́ fún òpè tí ẹ pè wá ẹ máa láìkí péjì ẹ máa share wò àjọ wà ń bí lọ́jọ́ tí tòní ni. Akíbádé èmi ló ṣe ọtọ wárù gàgàgà báyìí. wo bẹ́ẹ̀ wá ń ṣe mí ní lásùn lóru ẹ̀yọ́ nìyá kódà rírì nàgó fẹ́ jáde ara wo òun ló mọ̀ fún rẹ̀. ní tó báyìí ló ń dé mara Akíbádé lọ jẹ́ ń gbọ́ látọjọ́ yìí níbi tí Sulafin wà. Sulafin. Sulafin lọ́pọ̀ ẹ̀. fún àwọn kára ojú ríran dédé kára ní ròdìbàgbé lọ́wọ́ kan ẹ máa lo Sulafin kára dúró dédé ẹ máa lo Sulafin kára ó mọ́ fún un. ó ní Sulafin tí a fi ewé àti egbò tí a fi ṣe Sulafin ojú ẹ wá ṣe bàlàbàlà kíní kan wá rìn láàárín àgọ́ ààrẹ ẹ wá ṣe rádaràdà láàgọ́ ààrẹ gbé Sulafin tí ní o gbèlúra tó bá ti já kan jù sínú omi gbóná mú bíi tí olókùn òun náà lẹ́sẹ̀ máa lò Sulafin ni wọ́n mọ̀ ṣiṣẹ́ o àgàgà àwọn àgbàlagbà táwọn pé ojú wọn ò rí náà dáadáa kíní kan ṣe wọ́n lójú kíní kan ṣe kíní kan ó ní Sulafin oníkẹ́ ṣe kíni oníkẹ́ gbẹlura adúgbò làwọn bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi irú àsìkò yìí tí wọ́n fi kalẹ̀ tí wọ́n dẹ̀ fi ààyè wọn kalẹ̀ fún ewé àti egbò láti fi ṣe ọmọ aráyé láti fi ṣe ní oore wo oríṣiríṣi àwọn pírọ́dọ̀tì ló wà bí ìyá ọmọ kújọ mẹ́ta ewu lẹ tún wà rí ṣe sáré mọ̀ báyìí ẹlẹ́gbọ̀n ó ti sún mi bá a ṣe ń bọ́ nínú nǹkan látún kẹsẹ̀ bọ̀ mọ́ májò ó sún ọ ìròyìn ayọ̀ ni mo mú wá fún ọ ńgbà àìpasílẹ̀ òògùn àìpasí iṣẹ́ kí ni ṣe ó káre láyé ajẹ́bí ìdánwò ìbílẹ̀ tó ṣe sàn ní àìpasí tó ń kojú ìṣòro ẹ̀jẹ̀ ríru èmi lórí fífọ́ ni o ara ríro káàrọ̀ máa gbóná àbàdì kámọ̀rọ̀ oorun sùn déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wá gbọ́ sàgbàdìwé ni àìpasí tí mú ní ṣe kébékébé jọjú orí ẹni lọ àjọ NAFDAC sì jẹ́ lóòtẹ̀ kó dára láti kọjá sọ fún ẹ. bẹ́ẹ̀ ni àwọn NAFDAC ṣe kí ni wọ́n jẹ́ lóòtẹ̀ gbà àìpasí ni ó ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìtọ̀ ṣúgà kíní kan tó sì yàn lára ó ní àpasí gbogbo ẹ̀yin tí ẹ ní àgbàlagbà mo máa ń sọ lórí ètò wípé ìwọ́tọ̀ ní arúgbó ńlé tó sọ pé apá kan kú ẹsẹ̀ kan kú àbí ìfúnpá wa ń ga àyà wọn wá ń já ẹ múra sí apasí tẹ́ ẹ lè lò ní
ń ní o afasí àbí nǹkan ọmọbìnrin ìwọ̀n sí dáadáa ìwọ ní kinní kan lára ń ní kí wá ṣe gbà ẹni pé nígbà tí a pe aṣojú iléeṣẹ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ní kì í ṣe gbà tí àìsàn yìí tó bá mú èèyàn o lèèyàn tó lè lò kò sígbà tó ò lè lò ó àwọn tó bá kàn mú wọ́n lè máa lò lójoojúmọ́ ṣùgbọ́n wọ́n lè máa lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wo àpàsí olùyẹn bàbá Suleiman Ẹgbẹ̀jí wọ́n rán wa sí gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà wọ́n rán wa sí wọ́n ní ká kí yín o wọ́n lẹ́ẹ̀ṣẹ̀ o fún ti àwọn product tí ẹ ń bá wa rà fún iléeṣẹ́ wa wọ́n ní ká ṣe é pẹ̀lẹ́ wọ́n ní ká kí yín dáadáa One Stone ti gbé ọ̀nà àrà àti ọ̀nà ìyanu jáde báyìí o gbogbo àwọn tó wà l'Amẹ́ríkà ti lo One Stone o wọ́n ti ṣe fún ibà ó ní agbára o. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má ṣòjòjò wọn. Jẹ̀díjẹ̀dí ara ríro èyí lè ṣe déédéé. Ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbà tó bá kára wá bá ń kọ́fẹ́ o. Wọ́n sọ́ka sùn ní ẹ̀ lọ́wọ́ kára wá lè jí pépé. Kúrúkúrú sí àgbò tí máa gbẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. One Stone capsule jagunlabílẹ̀ aláyàbí òkè ságiri làgiri ọ̀dàgiri kàkàkà. One Stone capsule là ń pèrè nì tí a fi wí àtẹ̀gùnṣe láti iléeṣẹ́ Sulawok Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló pe wí àtẹ̀gùnpọ̀ lórí capsule One Stone capsule olúléeṣẹ́ wà ní Ẹgbẹ̀jí Aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam road sub 7 and 9 ESN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yàdòwò lóúnjẹ nílùú Ìlọrin tàbí kó máa gbọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-2017-1999 lẹ́ẹ̀kan sí 090-2017-1999 nọ́mbà yìí náà sì tún ní WhatsApp nọ́mbà wọn gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ lè order fún One Stone capsule lórí nọ́mbà WhatsApp wọn yìí lọ́gán ni ó sì kàn yín lára One Stone capsule òkò kan tí pa igba àrùn lẹ́sẹ̀kẹsẹ̀. One Stone capsule ni ẹ lọ wá kára wá lè jí pépé. Bẹ́ẹ̀ ni o kára wá lè ṣe kí ni kára wá lè jí pépé ẹgbẹ́ o bàbá Ẹgbẹ̀jí ní ká kí yín dáadáa wọ́n ní ká ṣe é pẹ̀lẹ́ wípé àwọn mọ̀ lóore fún gbogbo ẹ̀yin tí ẹ ń ra One Stone tẹ̀lé ra gbogbo product wa wọ́n ní ká kí yín o gbogbo ẹ̀yin tẹ̀ wà l'Amẹ́ríkà tẹ̀ wà ní US tẹ̀ wà ní Benin tẹ̀ wà ní ìlú wo ni ìlú tẹ̀ ṣàwà káàkiri gbogbo àgbáyé wọ́n ní ká kí yín o wípé ẹ ṣe ń wo One Stone àwọn ìlú òyìnbó ti gbà ó tọ́dẹ̀ tí ń lò tó dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa ẹ wo èmi ò mọ́rù bà èmi ò mọ́rù jẹ̀dí èmi ò tiẹ̀ mọ́rù bà mi mọ́rù àwọ̀ká tó lè máa ṣe ẹ́ tó bá gbé One Stone tí One Stone bá tí ìbàyẹ̀ bá ti wá mú ẹ tán ìwọ lo mẹ́rin láàárọ̀ lo mẹ́rin lọ́sàn-án lo mẹ́rin lálẹ́ kó wá wò ó kọ́ ò bó ṣe máa rí adé sọ fún yín adé kò síbikíbi tẹ́ ẹ lè wà kò sí kẹ́wà nínú olè àbí tí atẹ́gùn ò bá sí ni ògùn wa ò sí nọ́mbà tí a pè yẹn ẹ̀yẹ kan lọ sórí WhatsApp ẹ kàn sọ pé ẹ dákun o mo fẹ́ One Stone páàkì 10 o mo fẹ́ lawafin o mo fẹ́ kìnnì kan o mo fẹ́ apasi o ẹ wo yóò dé ọ̀dọ̀ yín wọ́n á kọlẹ̀kùn yín kókókókókókókókó One Stone rẹ o ògùn bàbá wa Suleiman Ẹgbẹ̀jí yóò lè dé ọ̀dọ̀ yín gbogbo ẹ̀yin tẹ̀ wá lóyìnbó àwọn tá a sẹ́ẹ̀dì sẹ́sí ní àná wọ́n ti rí iṣẹ́ wọn àwọn tá a sẹ́ẹ̀dì síṣẹ́ látọjọ́ Monday náà wọ́n ti rí gbogbo àwọn Ìbàdàn àwọn Èkó àwọn Ọ̀ṣun àwọn Kogi ìlúkìlú tó bá wà jẹ́ ká mọ̀ á sọ bí ọjẹ́ bí ó ṣe kíni bí ó ṣe dé ọ̀dọ̀ wọn bàbá Suleiman Ẹgbẹ̀jí wọ́n ní ká kí yín dáadáa. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n ní ká kí yín lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní ká kí baálé ilé wọ́n ní ká kí ìyálé ilé wọ́n ní ká kí ọmọdé wọ́n ní ká kí oyún inú wọ́n ní ká kí gbogbo yín dáadáa wípé àwọn ọmọ lóore ẹni pé ní òní ẹ̀yin tẹ́ bá fọ́lọ̀ wá lórí YouTube tẹ́ bá fọ́lọ̀ wá lórí Instagram ẹni pé àwọn bàbá ṣe àwọn iṣẹ́ kan ní òní lórí Facebook àti lórí YouTube ẹni pé ó ní agbára bàbá wa sọ wípé àwọn ọmọ Yorùbá á gbọ́dọ̀ tòṣì àbá sọ pé àwọn ọmọ Yorùbá á gbọ́dọ̀ ṣàìsàn torí ẹ̀ wáyé náà fi wá sí kí inú náà fẹ́ ẹ má gbàgbé ewé àtẹ̀gbò òní wọ́n fi kó gbogbo tó wà wájú wa yìí òní wọ́n fi kó jọ tẹ́ bá wá gbọ́ àwọn ìrírí tẹ́ bá wá gbọ́ àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ nípa oògùn yìí
àmọ́ lóore o ìwọ tí ìwọ náà sọ pé wọ́n fẹ́ ọ̀dà fún oògùn yìí 090-2017-1999 090-2017-1999 má pé o orí WhatsApp yẹn ìwọ kàn ṣe voice call sí wọn pé hello ẹ̀rọ mo fẹ́ kọ́ báyìí mo fẹ́ kọ́ báyìí wọ́n yóò tẹ̀ ìlànà wọ́n lè sọ price mi yóò lè tẹ̀ ìlànà á ṣe promo lọ́wọ́ ni àbádíká ṣe promo tó sùn yóò fi parí lójoojúmọ́ lẹ́mọ̀ bá wọn pàdé ibi tí ètò tí wá ní agbára dé a fẹ́ máa gbé àwọn àlejò wa lójoojúmọ́ kí wọ́n máa sọ̀rọ̀ nípa health wípé lágbájá òwe àgbọ̀dọ̀ jẹ́ kábàáyì àgbọ̀dọ̀ jẹ́ kábàáyì tábà wá jẹ́ lóògùn wo la lè lò torí ẹ̀ la fi wà fún yín àfẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ̀ wá ní òyìnbó àfẹ́ kó kẹ́sà àìsàn gbogbo ẹ̀yin tẹ̀ wá nàìjíríà àfẹ́ kẹ́sà àìsàn ẹ má lo oògùn olóògùn mọ́ ẹ má sọ pé ẹ fẹ́ lo oògùn India ẹ fẹ́ lo oògùn kìnnìkan ẹ fẹ́ lo kìnnìkan ẹ jẹ́ ká máa lo tiwantiwa oògùn tí wọ́n fi ewé àti egbò tí wọ́n fi ṣe ẹ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa lò. Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má ṣòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n sọ́ka sùn ní ẹ̀dọ̀ wa kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí báyìí ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀ one stone capsule jagunlabide aláyàbí òkè ságiri làgiri ọ̀làgiri kàkàkà one stone capsule lágbèrè nì tí a fi wí àtẹ̀gbòsè láti iléeṣẹ́ Travel Nigeria Limited Dr. Sulaiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lọ́pọ̀ ewé àtẹ̀gbòpọ̀ lòdì capsule one stone capsule olúléeṣẹ́ wà ní Ẹgbẹ̀jì aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam road shop 7 and 9 ESN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yàdòwò lóúnjẹ nílùú Ìlọrin tàbí kó máa gbọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-2017-1999 lẹ́ẹ̀kan sí 090-2017-1999 nọ́mbà iná sì tún ní WhatsApp nọ́mbà wọn gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ lè order fún one stone capsule lórí nọ́mbà WhatsApp wọn yìí lọ́gá ni ó sì kàn yín lára one stone capsule òkò kan tí pa igba àrùn lẹ́sẹ̀kẹsẹ̀. ó tọ́ ni ẹ ti gbọ́ yẹn oko ẹyọ kan tó ń pa igbe ẹyẹ ẹ wo ìtumọ̀ ẹni wípé èmi ò mọ irú àìsàn tó lè máa ṣe ọ ìwọ gbé one stone lura ìwọ tí ẹ dé wò bàbá wa ti wá sọ wípé ìwọ tó fẹ́ ra mẹ́ta ìwọ tó fẹ́ ra ẹyọ kan wọ́n ti ní ká máa tà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ á ní tó bara mẹ́rin tó bara mẹ́fà ìwọ ọ̀dà fẹ́ ẹyọ kan ọ̀dà fún mẹ́fà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wà ní Nàìjíríà tẹ́ wà Nàìjíríà ni tẹ́ wà Nàìjíríà tẹ́ wà Nàìjíríà tó o bá ti ra oògùn bóyá one stone ọwọ́ ra ọ̀rà mẹ́fà ọ̀tún ra product míì sí mọ́wọ́ rí ní sanwó tó fi máa gbé wá fún ẹ ọ̀fẹ́ ni bàbá wa ní pé ká ṣe ní Nàìjíríà ní kíṣẹ́ yìí tẹ̀ wá lu òyìnbó ní Nàìjíríà Èkó Minna kíní ń ní o wọ́n ti ní ẹ̀ ní san ìwọ́n tó bá ti ọ̀rà one stone ọ̀rà mẹ́fà ọ̀rà làwáfíì ọ̀rà mẹ́fà ọ̀rà pàṣí ọ̀rà mẹ́fà ọ̀rà kíníkan ọ̀rà mẹ́fà ọ̀fẹ́ oníwádìí ìlú rẹ̀ fún ẹ lẹ́yìn pé kò san owó ẹ tọ́jú ìwà gbàgbé pé promo ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ní àná kí àlejò mi torí mo ní àlejò ní ibi ní ọjọ́ ti tòní àlejò mi tó ti lo lawafin ṣùgbọ́n kí a tó gbé àlejò wọlé kí a tó pọ́n fọ́nrán lawafin yìí ẹ wo ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ yìí ní ọjọ́ Monday èmi bá sùn bí mo ṣe sùn mo sáà rí mo ní orí tó rọrọ kọ́ ọba wọlé wọ́n pè á nọ́mbà wo náà pè sí i nọ́mbà yìí kò yẹ ká pé adéká máa sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì wípé wọ́n fẹ́ ọ́dà fún oògùn ni mo bá ṣàgbé mo sì wá gbé hello Kẹ́hìndé Abíọ́dún mo ní ta ni má sunkún àní aláàjì ò lè ṣe dáadáa mo ní aláàjì ò lè ṣe dáadáa ó ní ẹ mo ní lójú ọ̀nà aláàjì ò lè ṣe dáadáa kí ni kí wá ṣe sí ẹ dákun mo ní ọ̀dà sọ ní làwáfíì lé olóòní làwáfíì sọ ní àlùjọ gẹ́gẹ́ ọkàn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ olóòní ilé ọní ilé ọ̀dà sọ lógì olóòní lógì ó yá sáré tú ẹyọ kan sínú ògì ó yá fún wọn kí wọ́n mu tó bá ti wá mú tán wáyé kí wọ́n mu ṣé ọlọ́tí náà máa mu ni àbí olórí ọlọ́tí ọ̀dà fún aláàjì ní ẹyọ kan pé kí wọ́n mú mo bá dẹ̀ sọ fún wọn ó dẹ̀ ní òdúpẹ́ o èmi bá dẹ̀ tó ń sùn lọ bí mo ti ń sùn lọ o èmi dẹ̀ ti ń rọrùn mo dẹ̀ ti ń dẹ́rẹ́sì owó ẹja
mo ti dé ìrẹsì mo bá tún rí kọ́ mọ́ ẹ wá gbà mí kí ni kọ́ ọ̀tún nìyí kí ló tún ṣẹlẹ̀ ṣé ẹni yóò ti lè ṣe dáadáa náà ni. àsùnì ẹ̀dọ̀ wa kára wa lè jí pépé. àwọn kí ara wa kó lè jí pépé òun náà ni. àwọn bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro èyí lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ òun lọ sọ́ka sùn ní ẹ̀dọ̀ wa kára wa lè jí pépé. àwọn gbàgbé mo mọ ibi tí mo dé àwọn rò pé mo kàn fẹ́ kẹ́mọ̀ wípé one store yìí ó ní agbára lọ́pọ̀lọpọ̀ ó ní agbára ní ọ̀wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ torí ẹ̀ ẹ bá wà gbàgbé ìlera lọ́rọ̀. ìlera lọ́rọ̀ ẹwà nǹkan fìdílé tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún ọmọọba Bíọ́dún fìdí látọkùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube. ẹ má gbàgbé orí Facebook page náà ni a wà yìí tí gbogbo ẹ ti ṣe kí mi tó ti ń lọ jọjọjọjọjọ ẹ lè má gbàgbé lọ sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV ẹ lọ sí orí rẹ̀ ẹ subscribe sórí YouTube channel wa ẹ like ẹ share rẹ̀ sí àwọn èèyàn ẹ wo program tàbí ẹ ṣe lórí Facebook live yìí ẹ máa share ẹ máa comment ìbéèrè tó bá fẹ́ béèrè sórí rẹ̀ àwa máa dẹ ẹ lò lójú ẹsẹ̀ live náà la ṣe kí ni live ni a wà tí a ń ṣe. Adùn Àṣà Yorùbá TV ẹ má mi ṣe ọmọọba Bíọ́dún ìlera lọ́rọ̀ ó fún iṣẹ́ ọpọlọ. ẹ má ti pè ẹ má pè wọlé ẹ send message sórí Facebook page yìí ni ẹ send a máa dá yín lò ẹ má gbàgbé wọn bá fẹ́ ra oògùn 090-2017-1999 090-2017 1999 òní ẹ má pè sórí rẹ o ẹ kàn ọ́dà pé dákun mo fẹ́ ra lọ́wọ́ fún yìí mo fẹ́ ra kíní kan fẹ́ mo bí tí mo bá wà dé o ọ̀rọ̀ alájà tó pè mí tó ní alájà wọlé ti dáadáa mọ́ alájì ti wá lo láwáfín wọ́n ti lo àlùjọ gángan kí wá ló ṣẹlẹ̀ èmi bá sùn lọ kọ́ bá wọlé gbogbo èyí tẹ́wò wá ẹ má ṣe àpéjì ẹ dẹ̀ máa láìkẹ́ ẹ gbọ́ mi kí wá ló ṣẹlẹ̀. ètò kan tí gbogbo ayé fẹ́ wọn kan sára sí pẹ̀lú ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọọba Kẹ́hìndé Bíọ́dún Philip ìgbín kakaka ẹ̀bìtì kakaka tí ń ṣe atọ́kùn rẹ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV kò ṣeé fọwọ́rọ́ ẹ máa wò ó kẹ̀sì láǹfààní láti mọ onírúurú òṣèré orí ìtàgé tàbí olórin gbajúmọ̀ èèyàn ètò yóò ṣe é máa wò lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube program Adùn Àṣà Yorùbá TV ẹ máa pe atọ́kùn ètò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ̀fà direct fún ìbéèrè kan àbí kejì 090-2017-1999 090-2017-1999 òun náà sì tó ní WhatsApp number ọmọọba Bíọ́dún Philip ó kú iṣẹ́ ọpọlọ ìwọ náà kọ́ ọlọ́run ọba àánú ni wà. Dr. Suleiman. bẹ́ẹ̀ ni ọlọ́run ọba nìkan náà ni ó lè ṣe àwakọ́ rẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀jí tó fi rú àsìkò ìkalẹ̀ bàbá wa ní pé ká sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè tẹ́ ẹ̀rọ pé bàbá ò gbé kọ́ọ̀lù yín bàbá ní ẹ máa pe àwọn ẹni àbí nǹkan tẹ́ bá nídìí nọ́mbà tá a pè yìí ẹ kàn sọ nǹkan tẹ́ nídìí sórí rẹ̀ ẹ gbọ́ mi dáadáa o mi ò ní ká pe nọ́mbà yìí o ohun tẹ́ ẹ bá fẹ́ dáwẹ́ kí bàbá ṣe fún yín orí nọ́mbà yìí 090-2017-1999 090-2017-1999 nǹkan tó fẹ́ sọ síbẹ̀ wọ́n á reply ẹ̀ ìwọ́n tó lè fẹ́ ra product sọ̀rọ̀ product tó fẹ́ rà sọ tó bá ti sọ yóò tẹ ọ̀nà yóò dẹ̀ dé ẹ wọ́n mú ẹbí tí mo dé bàbá ti aláàjì ti lo làwàfíì ìyàwó ti wá pè mí padà ní òru. lójú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kọ́lẹ̀ ọmọ gbọ̀ngàn. kó lè tàtẹ̀kọ́lẹ̀ ọmọ gbọ̀ngàn ó làlájì fi pè mí ó làlájà fi pè mí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. làwọn fi yára bá mi sọ̀rọ̀ ibi tá a dín gẹ́gẹ́ lásọ̀ yìí. kí
sọ lọ́dún ara. ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbáradì tó ń ro ní gorogo. ìfúnpá gíga ibà táífọ̀ìd. ara ò jí pépé àbí ọmọkùn dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. obìnrin tí kò sọ èyí ṣe ségesège. Lawafin nàbà nìṣọ ní kóòlò. nàdàkìlù. sẹ́rí Lawafin tí a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí Lawafin ń ní. sẹ́rí Lawafin yìí ó ti ṣe gan-an lọ́pọ̀lọpọ̀. iṣẹ́ tó ṣe náà ni mo fẹ́ ṣàlàyé fún yìí. ó ní alájà ó ló fún alájì lò ń rè òun àti àlùjọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. ẹ wo wọ́n mọ̀ ti pò mọ́gì wọ́n pò mọ́gì tán bàbá náà bá jà ẹgbẹ́ mi náà jà bàbá bá jà bàbá bá dà. ìdí sí ẹni láti mọ ní lọ́lẹ̀ àwa náà jàlúra bí a bá ṣe jàlúra nu o ẹgbọ́n mi ṣẹ̀ṣẹ̀ wà kí ìyàwó pé èèyàn wípé ẹ̀mọ̀ dákun ọkọ mi ò lè ṣe dáadáa kádẹ̀ fún wọn lóògùn ṣẹ̀ṣẹ̀ ni a bá fún wọn bá lò tán mo bá gbọ́ ẹ ló kàn jẹ́ Abíọ́dún ẹ wo ìyàwó mi sá fún mi lórí bẹ́ẹ̀dì ni o mo ní ṣé bàlájà ló pè mí tó ní ibẹ̀ mo ò lè ṣe dáadáa ó ní mo ní kí ló ṣẹlẹ̀ ìyàwó bá já fún gbà ẹ má dáwọn lówó wọ́n fẹ́ pa mí ni o mo ní ṣé bí wọ́n lọ sọ pé ọ̀dà mo ti gbọ́ Lawafin mélòó lọ fún alájí lò ó ní Lawafin méjì mo ní méjì ó ti wà òkè àlùjọ gẹ́gẹ́ mélòó lọ fún alájí lò ó lò ní kan mú mẹ́ta mo ní àlùjọ mẹ́ta wọ́n ní kò ní wálẹ̀ yóò dúró báyìí ni yóò dúró báyìí tí ò ní wálẹ̀ ọ̀rẹ́ lè gbà tán ó ní ẹ dákun òun ò mọ̀ lè gbà tán báyìí kí ló fẹ́ ṣe mo ní ẹ wò ó bàbá ẹ má bínú tí ẹ lókun wọ́n láwọn lókun ẹ dákun ẹ dé ìyá ẹ dé wọn mọ́ bẹ́ẹ̀dì ẹ wo ẹ wá máa kóná bò wọ́n ẹ wá máa lùlù àlùjọ fún ṣé kàtúntà ká sọ nìyẹn àbíkẹ́ bá wá sọ olùsọ̀mọ́ ní ayé láti sọ̀gùn ló ọlọ́ àlùjọ mẹ́ta papọ̀ àlùjọ kan lọ́jọ́ kan ni tó bá ti lu àlùjọ kan lọ́jọ́ kan wà á lu tílẹ̀ fi sùn ni ìwọ lò láàárọ̀ wà á lò tílẹ̀ fi mọ́ ni ìwọ lò tó bá lò lálẹ́ ọmọ kẹran àlùjọ gángan ó ní agbára Lawafin táwa sọ yìí wá gbọ́ mi táwa wá sọ̀rọ̀ nípa gbogbo àwọn òògùn táwa sọ yìí kò sí létí ìyẹn kó ní Lawafin yìí ìwọ tó fẹ́ lo one stone ìwọ tó fẹ́ lo apasi wà á ní wà á kọ́ lu eléyìí yóò fọ gbogbo wà á kọ́ lu Lawafin yóò fọ gbogbo ìdọ̀tí tó wà lára ẹ gbogbo jẹ̀dí tó wà lára ẹ yóò kọ́ fọ̀ dànù gbogbo òògùn tó bá wà ń lò lẹ́yìn ìgbà yẹn yóò máa ṣe kí ni yóò máa ṣiṣẹ́ gbà tó bá lò tán wà fi àlùjọ gẹ́gẹ́ ẹ wo ọ̀rọ̀ alájí ti ń pa mí lẹ́rìn ni o ọ̀rọ̀ alájí ti ń pa mí lẹ́rìn ni o ẹ dàpọ̀ ṣé ta ló jẹ̀bi ṣé mo jẹ̀bi ẹ bá wọn náà pè mí ó wá ní nígbà tó wá dé àrọ́jọ mo ní kí wàá lẹ́ lọ sí o ó ní àwọn lọ léwẹ̀ ni àwọn lọ rọ́ mi lé wọn lórí. Lawafin abami ọ̀rọ̀ burúkú àdàrí. òpó kan kí ẹ. bẹ́ẹ̀ni o mo fẹ́ ní níṣẹ́ Lawafin abami sọ lọ́dún ara. ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbáradì tó ń ro ní gorogo. ìfúnpá gíga ibà táífọ̀ìd. ara ò jí pépé àbí ọmọkùn dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. obìnrin tí kò sọ èyí ṣe ségesège. Lawafin abami sọ ní kóòlò. ẹ gbọ́ mi ẹ̀yin obìnrin ẹ kíra yín kú oríire ipò wa fẹsẹ̀ kó so wa lọ́nu mọ́lẹ̀ inú wa ń lo ẹ ọwọ́ ń kanra àbínú wa ń run ẹ ọwọ́ ń jà gbé Lawafin gbẹlura kò bá so lómi kò bá so ní pàwùdà ẹgbọ́n mi ò ní a tún ti lọ kó dé àwọn èèyàn bò ní ẹ wá gbọ́ mi àwọn tó wà ń lu òyìnbó ló ra ògùn yìí jù àwọn táwa Nàìjíríà ẹ̀mọ̀jẹ́ ají ẹjẹ́ ají wọ́n ṣe wà nísìn ó ti wà lórí omi tírélà kan Lawafin onákọ́lò lóyún ìlú òyìnbó àwọn akọ tí wọ́n sọ yìí ló tẹ̀ ní agbára èmi ò mọ̀ pé òyìnbó mi ò mọ̀ pé òyìnbó kan máa lò ó kíní
òyìnbó lò ó ní ẹ̀dàkọ tó jẹ́ mákẹ́tẹ̀ wà lọ ó ní please give me one more this my friend mo ní wọ́n dẹ̀ sẹ́ni fídíò yẹn ẹ̀wọ̀ yẹn kó dọ̀la a máa play fídíò yẹn kẹfì lè rí òyìnbó yẹn gan mu dání ó ló ṣiṣẹ́ fún malaria ẹni ẹ̀ gbogbo àìsàn tó wà lọ́dọ̀ wọn náà tó wà tá a máa fi nose cover tá a máa fi bomú ìwọ lò gbogbo àwọn tó wà kọ́ńtì yẹn pé ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ lórí àtẹ́kùn ni ó sọ̀rọ̀ sọ ẹ wo tẹ́ bá lo one stone yìí wọ́n lo one stone wọ́n lo lawafin wọ́n á fi àlùjọ wọ́n á fi ní ìwọ̀n pé òyìnbó náà máa lo apàsí ó lò ní fúnpá orí fún mi kún fún ọkọ̀ tó kàn máa dùn mí ni pé àwọn èèyàn tára bá ti wá tù wọ́n tán wọn ò ní lè sọ̀rọ̀ ṣùgbọ́n àti ní àlejò tó máa sọ̀rọ̀ ní ọjọ́ ti tòní nípa product tí àwọn náà tí wọ́n lò àlejò wa wọ́n máa sọ̀rọ̀ nípa rẹ̀ àlejò mi ẹ̀yẹ́ká àlejò mi kó máa wọlé. ọkùnrin tó lè gbádé olóògbé tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ ọ̀run lò dáadáa kò lè tàtẹ̀kọ́tẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. nǹkan ọkùnrin kéré jọ lórí ẹ̀ lọ́wọ́ àlùjọ gbọ̀ngàn ní solution sọ̀rọ̀ rẹ̀. Ọ̀rẹ́ ọkọ mi, ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti rí àwọn ọkùnrin tó yà kí lára tá a dá mọ̀ wípé kárakára ní sẹ́ẹ̀lù tó gángan náà alcoholic bitters lágbo ara. ẹgbọ́n mi kárakára ní àwùjọ gángan ó ní ó lè mí náà dé àlúrà yìí ó ní mo gbé lura ẹ̀ wo ara mi ti ń ṣe kìsìkìsìkìsì wọ́n á gbà ní lálẹ́ yìí. ó ní ìwọ tó bá wà lè mọ ọlọ́tí olómi rèé tó bá já olómi tó bá gbé lura wọ́n tó wá mọ tí dákun ọlọ́tí kan lọ gbé lura ara ẹ wá sí kírírírí gbogbo ara ẹ wá dìde wọ́n á gbọ́ mi ìwọ tí nǹkan ọmọkùnrin ẹ tó wá kéré ìjọjọ́ orí lọ tó wá sí kíní àdúgbò gángan àwọn ọkùnrin ló wà ẹ̀wọ̀ àlejò mi ti wà ẹ kára máa sọ̀rọ̀ tó lóbìnrin làwọn kọ́mọ̀dé wípé ọkọ̀ wa wà rà wálé ó wà sájáde kúrò ní inú ilé ẹ̀yẹ́ kan kúrò lórí atẹ́gùn tàbí àti kúrò káwapò ṣùgbọ́n àlejò gángan ẹkùn ọkọ̀ òkè àtọ̀kálẹ̀ ọkọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ àlejò mi ẹ bá mi dárúkọ yìí fún ọkùnrin jẹ́ àti owó yìí. ẹ sọ̀rọ̀ sókè. Tèmiládé Olúwatóbilọ́ba ìlú wo lẹ ti wá síbí? Ìlọrin Àfọ̀njá ẹnu dùjú yọ ìlú tí ò léegun ẹ̀sìn léegun wọn ọkọ̀ olóró ọbẹ̀ ẹ bá mi kí ọlọ́lá wa ọba àlú lọ́rí o ẹ wo mo ṣe séwù fún bàbá o séwù ẹni Kẹ́hìndé Abíọ́dún ọmọ ọba Ògbólẹ̀ Yorùbá pé a kí bàbá o ẹ dákun nínú ogun pírọ́sì tó wà nílẹ̀ yìí ẹ mọ̀ parọ́ o ṣé kírísítẹ́nì ni àbí mùsùlùmí kírísítẹ́nì ogun wọn láti lò rí inú ogun àwọn ogun tó wà ní. ẹ sọ̀rọ̀ sókè kí wọ́n gbọ́ yín lawafin lẹ lórí kí ló ṣe ń tẹ̀ fi lo lawafin ìyá yóò sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ ti jú ni jẹ̀dí ló mú yín báwo lẹ ṣe rò pé jẹ̀dí mú yín. ẹ lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ́lẹ̀ ẹ lè rí gbẹ̀yà ṣùgbọ́n pàtẹ́ wá tẹ́ ẹ lo lawafin tí olómi lẹ́ lò ní àbò oní powder báwo ló ṣe wá rí pàtẹ́ lò ara ó wà òkè yẹn rárá ìgbà tẹ́ ẹ lò ṣé ẹ̀rọ ayẹyẹ bẹ̀rẹ̀ báyìí ṣéjọ́ tẹ́ ẹ kọ́kọ́ lò so ṣiṣẹ́ lára yín. bó ṣe máa rí lára yín. ẹ pè mí a ní kò tiẹ̀ ṣiṣẹ́. mo ní ohun tẹ́ fún mi yìí ṣiṣẹ́ o wọ́n ní báwo ti ṣe ìlú ẹ̀sìn ẹ̀fọ́ pé ọ̀kan mi ni ọ̀rẹ́ méjì mi ni mo wá lo lẹ́kìn fat lórí ọlọ́run. ìgbà tẹ́ wá tún méjì sókì tẹ́ wá lò báwo lára yín ṣe wá rí ṣé ẹ ti lè mú nǹkan lẹ̀lẹ̀ ẹ bá mú. ẹ dákun àmọ̀ràn wo lẹ fẹ́ gbà gbogbo àwọn tó ń wò wá lórí lawafin àgàgà àwọn obìnrin.
ó wà òkè ètò bá lò ó máa ríṣẹ́ má jánu ẹ try. ẹ wo ìyá mi ò fẹ́ kó dàbí wípé ṣé mo fún yín lówó lẹ́ni wá sórí ibi ni ṣé ẹ lò lóòótọ́ lẹ lò bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ ti jú o ọmọ ìlú wo ni ọmọ ìgbóná àwọn ìgbóná ó ti jú ibo ní ìgbóná sótán ọmọ òrò àgọ́ òrò kó tó sọ mí kódà kójú tó mọ́ àtisọ̀rọ̀ àná ní bá mi ìmọ̀ ẹni lọ́wọ́ agbọ́sẹ̀ kí ìkọ́nù ni bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bá bọ́sẹ̀ kí i nírọ̀ ni bọ́sẹ̀ kí i nù sí àti gbàgbọ́ tí wọ́n sọ ojú tì wọ́n ni adigunṣe kán tó wọ orí àtò olóòtú tá a bá dórí atẹ́gùn máa ṣe kí lórí atẹ́gùn lẹ́tí dé ẹ̀ wá sọ̀rọ̀ dáadáa mọ́ àbí àwọn tó wà wájú wọ́n dẹ́rù báyìí ni ó dé bá a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. dúpẹ́ lọ́wọ́ bàbá wa ṣé o wọ́n yẹ máa rò kí o a máa ju yín ṣe o ẹ̀yìn ṣíṣe agbára ọ̀nà. ó dá ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ láti ẹnu ìyá wa yẹn wọ́n ti lọ lára fíìmù ẹgbọ́n mi ni mo fún wọn wọ́n ní ẹ dákun sà kí mo ti ẹ̀mọ́kẹ́ tí mo wá sí Ìlọrin tí mo fi rí wọn wọ́n ní ẹ dákun sà ẹ̀yin máa ń dun àwọn kinní kan mo ní wọ́n ní ṣé mo mọ̀ nǹkan táwọn lè lò mo ní èmi Kẹ́hìndé Dr. Kẹ́hìndé Abíọ́dún Philip Ọbalọ́lá pé mo mọ̀ wọ́n ní mo bá dẹ̀ sí mọ́tò mo bá dẹ̀ fún mi ẹgbà ẹlò méjì ẹtù sókè ẹ̀dẹ̀ lò wọ́n bá dẹ̀ pè mí jọ́kejì ẹlò kíní yóò mọ̀ ṣiṣẹ́ mu kíní ò ṣiṣẹ́ ohun táwọn òyìnbó ń jẹ́rìí sí pé ó ṣiṣẹ́ mu báwo lẹ ṣe lò wọ́n láwọn tú ẹyọ kan sókè mo ní àbòlé ṣiṣẹ́ lára yín mo ní méjì ẹtú méjì kẹwàá bó ṣe máa rí lára yín wọ́n bá tú lára kùtùkùtù àwọn náà kọ́ pè mí yàwó mi tẹ̀ bínú pé kí n bá fi sí spíkà pé ọmọ àwọn obìnrin ó bá di pé ẹ dákun ẹ ṣeun o adúpẹ́ o ẹ wo bíi pé Láàfin ló fi síbẹ̀ ni Láàfin ara mímọ̀ ti yá lé pépépé mo ní níbẹ̀ ní òṣìṣẹ́ rí ó bọ̀ ṣiṣẹ́ òun náà ṣé ẹ wá sórí program tí wọ́n sọ fáwọn ògbọ́n ọmọ Nàìjíríà wọ́n làwọn máa wà adúpẹ́ lọ́wọ́ yín ò pé ẹ tiẹ̀ wá láti Ìlọrin tẹ wá sí bíbí látọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jí á fún yín ní owó mọ́tò ní dárúkọ rẹ̀ ẹ̀tọ́rí tẹ bá ń lọ lọ́nà Ògbómọ̀ṣọ́ kẹ́bọ̀ wá pàdé yín ní orí ibibẹ̀ ó dá ẹ bá wà gba àwọn obìnrin lámọ̀ràn lórí làwọn ẹ̀ka tó ṣe báyìí yàtọ̀ sí làwọn fún yìí ògùn wo bí wò lẹ́ tún ti lò ń bíbí ẹ ti lo Sulafin ó lóògùn kan tí mo fún yín láìpẹ́ yìí one stone ṣé ẹ lo one stone tí mo fún yín ẹ ti lò mo láwọn tí lò ó Sulafin òun ni àwọn ìgbà tá ẹ lọ Sulafin báwo Sulafin ṣe rí lára yín ó wà òkè ṣé kò sí pé kinní kan rìn lára mi pé kinní kan ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa ó dáa ẹ ṣeun a máa rí yín bá tó bá tún dìgbà míì tá a bá tún pè ṣe máa jẹ́ wa ẹ bá wa kí gbogbo àwọn tó wò wá. àmì ẹ̀ṣù àdúpẹ́ lò ó bó ti jẹ́ fún mi yóò jẹ́ fẹ́ yín náà ẹ máa lọ ẹ̀ṣù àdúpẹ́ o ẹ ti gbọ́ láti ẹnu Omidan wa yẹn ẹ wo kí n tó gbé wa lórí program lọ́jọ́ tòní ó ní agbára mo ní ẹ sáà wá ẹ wá jẹ ẹ̀yin náà ẹ wá jẹ́rìí sí i ẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà káfí lè mọ̀ wípé Láàfin yìí pé ó ṣiṣẹ́ dáradára. ọkùnrin tó lè tàbí lórí pé wọ́n ti tójú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀ kọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀. nǹkan ọkùnrin kéré jọjọ rí ẹ̀rọ wò àlùjọ gbọ́ngàn ní solution sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. ẹ gbọ́ mi ó tó fi lè mú obìnrin kó sọ fọkùnrin pé ó kárí ọkọ mi bí mo ṣe máa gba tiẹ̀ nìyẹn. ẹ wo nǹkan ọmọkùnrin rẹ̀ kò kéré jọjọ orí rẹ̀ lọ́wọ́ ó ṣe dáadáa ni o ó ṣe bí ògèdè àgbààgbà ni o ó ṣe dáadáa ni o àbáwá Suleiman Ẹgbẹ̀jí ti sọ wípé gbogbo ẹ̀yin tí nǹkan ọmọkùnrin yín tó kéré lọ yóò lílọ ẹ lò àlùjọ gángan ẹ lò dá pálí méjì rà sílé máa mú lára àárọ̀ kó owó ṣe máa rí tó bá níyàwó ńlé wọ́n máa mú lójoojúmọ́ o ṣùgbọ́n tó bá lọ́mọge tí tẹ́yìn rẹ̀ gbàgbà máa lò lójoojúmọ́ kọfí lè mọ̀ pé ọkùnrin wọ́n ẹ jẹ́ wá lóyìnbó tóyìnbó sakọ́ sí ẹ ọ́dà fún ẹ rà ẹ lò ẹ tàtẹ́kẹ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀
ẹwọ́ ẹ̀ka ò gbé Kẹ́hìndé Abíọ́dún. ẹkùnrin tí ó lè tàbí lé pé wọ́n ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kọ́tẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀. nǹkan ọkùnrin kéré jọjọ rí ẹ̀dọ̀wọ̀ àlùjọ gbọ̀ngàn ní solution sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ẹ má gbàgbé gbogbo ẹni tí ẹ wò wá bẹ́sẹ̀ ń ṣe àpéjì tẹ láìkì ẹ̀ ọ̀rọ̀ á dá sí ọ̀rọ̀ títí náà ẹ ṣe wà dúpẹ́ o bí àwọn fẹ́ ọ́dà àbí wọ́n ní àwọn nǹkan tó fẹ́ bá wa sọ lórí ètò yìí orí WhatsApp ní kọ́ ju ìbéèrè sí wọ́n lè kọ́ rẹ̀ tí ọ́dà 090 20 17 19 99 090 20 17 1999 ó ní o orí fóònù ti kún o orí fóònù ti kún o ń rèé o orí fóònù ti kún o orí ìwọ náà dánwò 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 Yorùbá ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ìwọ náà dánwò dánwò. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún Philip látọkùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page. bẹ́ẹ̀ ni a tún fẹ́ máa lọ lọ́jọ́ tí tòní ǹjẹ́ a rí àwọn béèrè ká tó máa lọ ṣé béèrè wà ń bẹ̀ ṣé béèrè wà ń bẹ̀ kò sí béèrè ẹwọ́ ẹni tẹ́ wò wá ìbéèrè lọ fẹ́ béèrè lórí àwọn product wa ẹ jẹ́ ká wọ ẹ ká gbọ́ ká tó máa lọ ìwọ tó fẹ́ béèrè jẹ́ ká mọ̀ béèrè táìpù ìbéèrè rẹ sórí Facebook page jẹ́ ká rí ìbéèrè tó wá fẹ́ béèrè lórí àwọn product wa jẹ́ ká mọ̀. ìgbà ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV ẹ má mi ṣe ọmọọba Bíọ́dún ìlera lọ́rọ̀ ó kún iṣẹ́ ọpọlọ. ètò kan tí gbogbo ayé ń fẹ́ tí wọ́n ń kan sára sí pẹ̀lú ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọọba Kẹ́hìndé Bíọ́dún Philip ìgbín kakaka ẹ̀bìtì kakaka tí ń ṣe atọ́kùn rẹ̀ lórí Facebook page ìgbà ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV kò ṣeé fọwọ́rọ́ ẹ máa wò ó kẹ̀sì láǹfààní láti mọ onírúurú òṣèré orí ìtàgé tàbí olórin àdúgbàdúmọ̀ èèyàn ètò yóò ṣe é máa wò lórí Facebook page ìgbà ìwáṣẹ̀ àti YouTube program Adùn Àṣà Yorùbá TV ẹ máa pe atọ́kùn ètò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí live and direct. bí a ṣe ń pè tẹ̀lé send the message ẹ má gbàgbé GSM Film Production sinimá tuntun tí wọ́n ẹ̀sẹ̀ gbé jáde kò síbi tí a ti fẹ́ wò orí YouTube náà ní orí Adùn Àṣà Yorùbá ẹ wò ó mo máa sọ lórí YouTube channel wa kì í ṣe oríṣiríṣi àwọn nǹkan lè máa bá bẹ̀ ìwọ tó bá jẹ́ kristẹni wà á bá program kristẹn bẹ̀ ìwọ tó jẹ́ mùsùlùmí wà á bá bẹ̀ ìwọ tó jẹ́ lẹ́sìn àbáláyé wà á bá bẹ̀ kò wá sí irú sinimá tẹ́ ń fẹ́ tẹ́ ní bá ń bíbẹ̀ kò sí nǹkan tẹ́ ń wá tẹ́ ní nǹkan tẹ́ bí gbèrè mí ẹ dákun Kẹ́hìndé Abíọ́dún àmọ̀tún rí eégún lórí kíní kan mo ní ẹ rí báwo lẹ ṣe ní rí báwo lẹ ṣe Adùn Àṣà Yorùbá TV ẹ rí pé ara Adùn Àṣà Yorùbá òun náà ní eégún ẹ wá wo eégún yẹn ẹ̀kan ní eégún yẹn ó wá pa àwọn èèyàn mo ní kó pa àwọn èèyàn o ó fògùn dé wọn wò ni wọ́n fògùn déra wọn wò ẹ tẹ bá wò dáadáa ẹ rí i pé àwọn tó tẹ̀lé eégún yẹn àwọn náà bu yẹ̀pẹ̀ sí eégún yẹn lára tẹ bá yẹ ti ń bu yẹ̀pẹ̀ sí eégún yẹn lára ẹ ń tọ́jú ẹ̀ ní pé kò sí àwọn máa gbọ́ onílù rẹ̀ wá lùlù pé ṣe bí bàbá rẹ̀ ṣe é ṣe bí bàbá rẹ̀ ṣe é ṣe bàbá rẹ̀ gbàtí bàbá rẹ̀ máa gbé eégún bàbá rẹ̀ ó pààyàn bàbá rẹ̀ ó tún wá jí wọn lè eégún náà ṣe eégún náà tó bá ti wá na kíní báyìí wọn ó kú lọ ni yóò dàtú lọ́dọ̀ wọn yóò fún lẹ́rọ̀ àwa gan ojú wa gan yan ńgbà táwọn abẹ́ àwa gan fẹ́ sá kúrò torí tó bá ti yan báyìí ó lè mórí sẹ́ẹ̀dì express dẹ̀ ni ó lè mórí express tí wọ́n lè mú tó bá yẹ tí wọ́n bá ti dé yóò dẹ̀ tọ́ bọnú apó tó bá ti tọ́ bọnú apó oògùn kan apó kan ni tó bá tún gbà lọ́wọ́ rẹ̀ yóò tún tọ́ bọ̀ yóò tún mú mo ní ara Adùn Àṣà Yorùbá ara kan tí bàbá wa sùn lè mọ Ẹgbẹ̀jì tó bá yẹ kẹ́ máa mọ̀ òun náà nìyẹn adúgbà ṣé kò sí béèrè tí o bá ti sí béèrè wọ́n ti fẹ́ máa lọ àwọn ti fẹ́ máa lọ ìyókù tún fẹ́ di ọ̀la ṣùgbọ́n ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ wò wá tẹ́yin bá fẹ́ ọ́dà fún àwọn product gbogbo ẹ̀yin tẹ́ ọ́dà àti mi tó wà ní US gbogbo ṣe kẹtọ náà ọ̀la ó máa dé ọ̀dọ̀ yín ẹ̀yin tẹ́ wà ní kiri náà ó máa dé ọ̀dọ̀ yín ẹ̀yin tẹ́ wà ní Cameroon ó máa dé ọ̀dọ̀ yín o ẹ̀yin ti Canada náà ó máa dé ọ̀dọ̀ yín ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ wà ní Minna
Abidjan tẹ́ wà ní Côte d'Ivoire ẹ̀yin tẹ́ wà ní Saudi ẹ̀yin tẹ́ wà ní Dubai ó pọ̀ àwọn líìsì àwọn èèyàn tó ti ọ̀dà wọn ló wà ní ibi bíi ẹ̀yin tẹ́ ọ̀dà láti Ilé Ifẹ̀ ẹ̀yin tẹ́ ọ̀dà láti Òkùkù Ìgbàjọ Ìnísà Òmùàrán Ìsànlùsìn Òmùsìn àti àdéhìí ogun wọn sí ibi tí wọ́n ti ọ̀dà oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ọ̀dà ní ibi ibi tó lè dé àwọn òyìnbó gan ọ̀dà tó dẹ̀ ń tẹ̀ wọ́n lọ́wọ́ àti àwa àti àwọn tó jẹ́ ọ̀gá DHL àti jókòó àti jọ sọ̀rọ̀ kò sí kọ́ńtì tó wà yóò ṣe kí ni yóò dọ̀jú ẹ tó àti ní owó tí ò dẹ̀ gunra ni pé èlò lẹ́fẹ́ san ó fi máa dé ọ̀dọ̀ yín gbogbo àwọn tá a ti jẹ́ kó dé ọ̀dọ̀ wọn wọ́n ti mọ̀ bí ó ti ń lọ tí wọ́n náà bá fẹ́ ọ̀dà bó wọ́n ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa ìlera lọ́rọ̀ òun náà ni ètò yìí 09020171999 òun ni WhatsApp number wa tí ẹ máa send message tẹ̀lé tí máa ọ̀dà fún ìlera lọ́rọ̀ tí ara bá dá sákásákásáká wọn láfi máa sáré káàkiri o wọn lọ rí pé téèyàn bá tí ìlera ò bá sí kò sí bẹ́ẹ̀ ti fẹ́ dógún bẹ́ẹ̀ ti fẹ́ dọ́gbọ̀n o mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n ìlera ni o gbogbo ẹ̀yin tẹ́ lárúgbó lẹ́ tọ́jú arúgbó yín ẹ tọ́jú àwọn àgbàlagbà ẹ̀ra apàṣẹ ẹ̀ra wa fi fún ẹ̀ra wa sọ fún wọn ẹ kí wọ́n máa mú kára wọn máa lé gbogbo ẹ̀yin tẹ́ láwọn ọmọ kéékèèké lé ẹ máa fún wọn kò sóògùn tó ọmọ kékeré ò lè lò kò sí bàtà ẹ̀sẹ̀ bá ẹ̀sẹ̀ wa mú ọmọ mo lẹ́sẹ̀ wá ṣe kí n lẹ́sẹ̀ wá máa fún wọn a ti sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ni o ẹ̀yin ọ̀rà fún oògùn ẹ̀ ní sanwó dìlípìrì rárá ó dẹ̀ máa dọ́dọ̀ yín ẹ̀ ní sanwó yóò dẹ̀ gbèdé ọ̀dọ̀ yín gbogbo sí kẹtọ́ lọ lẹ́ẹ̀kan sí 09020171999 ẹ ṣe àprógrámù yìí ẹ lọ sórí YouTube channel wa àwọn nọ́mbà bàbá ẹ máa bá ní ibi bẹ̀ ọ ti fẹ́ máa lọ ní ọjọ́ ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọ Bíọ́dún Philip látọ́kùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV ẹ má mísẹ̀ ọmọ Bíọ́dún ìlera lọ́rọ̀ ó kú iṣẹ́ ọpọlọ. ètò kan tí gbogbo ayé ń fẹ́ wọn kan sára sí pẹ̀lú ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọọba Kẹ́hìndé Bíọ́dún Philip ìgbín kakaka ẹ̀bìtì kakaka tí ń ṣe atọ́kùn rẹ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube Adùn Àṣà Yorùbá TV kò ṣeé fọwọ́rọ́ ẹ máa wò ó kẹ̀sì láǹfààní láti mọ onírúurú òṣèré orí ìtàgé tàbí olórin ìlú gbajúmọ̀ èèyàn ètò yóò ṣe é máa wò lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube program Adùn Àṣà Yorùbá TV ẹ máa pe atọ́kùn ètò sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí live and direct fún ìbéèrè kan àbí kejì 09020171999 09020171999 onus. ẹ wo ká tó máa lọ náà ní WhatsApp number wa wọ́n ti fẹ́ máa lọ nìyẹn ẹ wo tó bá di ọjọ́ Sunday ẹ wo lórí program yìí ó máa ní agbára gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ ẹ̀ mọ oríkì ìlú yín ẹ pè wọlé ẹ dẹ̀ sọ oríkì ìlú yín ẹ sọ pé ọmọ ìlú báyìí ni mí wọ́n á dẹ̀ kì ọ́ wákàtí méjì gbáko òun ni programu yẹn oríṣiríṣi àwọn olórin òun la máa gbé wa oríṣiríṣi àwọn eléwì òun ni a máa gbé wa akáki ogun wa káfí enjoy ara wa ni bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àwọn náà ni wọ́n pé ká gbé ètò yìí náà ní ká gbé kalẹ̀ ẹ wo torótoró ẹ máa bá pàdé ẹ ní ọjọ́ Sunday bí ògo ṣe ń jẹ́ ti tọ́lọ̀ ní ọjọ́ Friday ẹ dẹ̀ máa rí bàbá wa Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ live and direct ẹ máa rí wọn wò lórí programu wọn ní ilé wọn ní Ògbómọ̀ṣọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́ láìfù ní àwọn máa sọ ìwúlò ewé àti egbò kọ̀ọ̀kan ìwúlò rẹ̀ bàbá wọn máa sọ ní aago mẹ́wàá lọ́jọ́ Friday lọ́la láago mẹ́wàá tún pàdé wa láìfù ní tún wà oníbi tá a tún lọ gbogbo ẹgbẹ́ pè wá dẹ́ni ìyá omi ẹlẹ́jú ìyá omi ẹlẹ́jú ìyá omi ẹlẹ́jú láìpẹ́ láì jìnnà ìyá omi ẹlẹ́jú bọ̀ lórí program padà ẹ̀wọ̀n ń bọ̀ tábà ti dé wàá kọ nọ́mbà àwọn kìí ṣe pé àwọn máa pè ní Kẹ́hìndé Abíọ́dún dákun nọ́mbà ìyá omi ẹlẹ́jú rárá wàá fara balẹ̀ àrẹ̀dúpẹ́lẹ̀ gbogbo àwọn ibi tá ń káàkiri náà tí wọn ò dojú tì wá wọ́n tó bá pé èèyàn kan bóyá fún lówó kò síṣẹ́ yẹ ká mọ̀ gbogbo àwọn tá ń gbé wá kò sẹ́ tá mọ̀ nínú wọn ṣùgbọ́n tó bá fẹ́ fún lára àwọn tá ń gbé wá tá a lọ ń bá tó bá fẹ́ sanwó fún yẹn kan yẹ ká mọ̀ o tó o bá jẹ́ ọmọ tó bá sanwó
téèyàn kan bá gbé ọ tó bá ní Kẹ́hìndé Abíọ́dún èèyàn kan mà ti gbá mi kò sí tọ́kàn mi o tó yẹn fi máa sọ fún yàn tó yẹ lèmi ò fi fún yàn nọ́mbà pé ẹ dákun mo ní di nọ́mbà lágbájá mi ò ní fún ọ màá ní mi ò ní wọ́n tẹ́ bá ti jọ sọ̀rọ̀ ẹ dákun o abẹ́ fún lágbájá lówó àti kékeré nìkan báyìí nítorí fi sẹ́ǹdì owó fún sẹ́ǹdì sáwà náà ká ní torí ọjọ́ iwájú pé ó gbà mí nì ó ṣe gbẹ́ ó ṣàwo àwa náà ò ṣe kí ni á fi mọ̀ tó bá wá gbé ẹ tán tó bá ẹsẹ̀ wá ń pè wá mi nídìí ọlọ́run máa búlọ́ọ̀kù ẹni èmi sọ kankan nípa ẹ̀wọ̀n ẹ wo a máa sọ torí ìgbádùn tí ẹ̀hún làwa náà ṣe kí ni ló la fi wà adúgbò náà ògbà ẹ̀yin tẹ̀ tiẹ̀ wò wá adúgbò náà ẹ̀yin tẹ̀ subscribe sórí YouTube channel wa ẹ̀yin tẹ̀ like page ẹ̀yin tẹ̀ share ẹ̀ ẹ̀yin tẹ̀ comment adúgbò lọ́wọ́ yìí ẹ̀yin tẹ̀ dẹ̀ ń bú wa náà ẹ̀ ṣe ẹ̀yin nu ọlọ́run torí wàhálà tí ń la ṣe nǹkan tá a ti tí ò bá tẹ́ ọlọ́run kúrò ń bẹ́ẹ̀ yọrẹ ẹ̀ ṣùgbọ́n tó bá tẹ́ ọlọ́run continue kì í ṣe pé kó wá máa bú wa ìwọ́n tó ń bú bàbá ọ̀rí pé ọ̀sẹ̀ rẹ̀ tí bàbá sọ̀rọ̀ kan sínú ayé rẹ̀ ó parí nu ṣùgbọ́n àwọn àtọ̀ fún bàbá wípé kí wọ́n sọ kankan akàndẹ́ni adágbọ̀n yìí tẹ́ ń bú wa àdáyé papọ̀ mọ́ lọ́hùn ẹ̀yin nu ọlọ́run ẹ̀yin nu ìwà yín nu gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa mọ̀ yín tẹ́ bá fi nọ́mbà mi pè yín yóò gbórúkọ yín wá ìlú yín náà lóru rẹ lọ́dọ̀ bàbá amọ̀rú yín ṣùgbọ́n àwọn oníṣọ́jú báyìí lọ lórí ètò ní ọjọ́ tuntun ní ẹ ṣe àbẹ́jì ẹ láìkí ẹ subscribe sórí YouTube channel wa ẹ ká pàdé lọ́la láago 10 ẹ má gbàgbé lọ́jọ́ Friday ẹ ká pàdé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì live and direct àdé lọ́jọ́ Sunday láago 5 náà ẹ pàdé wa oríṣiríṣi àwọn èèyàn olúmọ wa bí adúgbò náà gba àwọn tí àjọkún ẹ̀ẹ́dàjọ mẹ́tò ìwá sí ojúmọ́ máa wúrọ̀ yín ọ̀gájò àdúgbò lọ́wọ́ yìí o dadi yóò àdúgbò lọ́wọ́ yìí o ìyá àfin tá a gbé wá láti ìlú Ìlọrin Àfọ̀njá mọ́mí Ayọ̀ àdúgbò ní ọwọ́ yìí ẹ sí o ẹ bá kí baálé yìí ó yẹ ká tiẹ̀ fún ládùjọ gángan ká tiẹ̀ fún baálé yìí láwọn baálé yìí kó kẹ́yìn gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ìwọ́n tó bá ti rà lójó gángan àbí tó bá ní làwàfín àti kó làwàfín dé ó ní ẹ̀rí ni làwàfín ti wà ńlẹ̀ làwàfín ti dé owó ẹ̀ tẹ́bi tàbí kò sí làwàfín lẹ̀ làwàfín ti wà ńlẹ̀ o ẹ̀ ọ́dà fún yóò dọ́dọ̀ yìí ẹ wo ó dìgbà kan ká tó máa lọ kí ni ká ṣe o. Adùn Àṣà Yorùbá TV ẹ má mi ṣe ọmọ bàbí adùn ìlera lọ́rọ̀ ogún iṣẹ́ ọpọlọ. Ọlọ́run ló fún wa lọ́pọlọ ó dàpọ̀ ó dìgbà míì ó tún dọ̀la.